o lè tẹ́ kòrò lọ́rùn, o lè tẹ́ kòrò lọ́rùn, tó bá tẹ́ kòrò lọ́rùn, o lè tẹ́ virus lọ́rùn. O máa mọ́wọ́ olónífọ̀, o máa mọ́ lọ ṣàgídí òṣì, o máa mọ́ lọ fọwọ́ kojú, o máa mọ́ lọ fọwọ́ kan mú, o máa kó ṣe self isolation, o yarí olónígbà, o máa mọ́ keep social distance, o máa mọ́ tún múra ìnáwó, o máa mọ́ ṣe gèlè ayaya, o máa tó bá yá kó lóhùn wúkọ́, o máa mọ́ máa sín bí òbúkọ, o máa mọ́ máa ṣàgídí òṣì. Èmi ló ṣe ọ́ àwítà aláìwé ọ̀ká sọ sọ́run bí àlùbọ́sọ̀ ọkọ̀ pátá katapọ́ọ̀tì sí mú bí ẹni ó ṣiṣẹ́ mọ́ṣúárì ọmọ ìyá pápá nínú alùpùpù ní ọ̀fàyẹ ṣé bí ẹ̀ bá ti àtọ́ bá bẹ ètò bàbá ńlá bá bẹ ní. Fúnkẹ́. dáwọn tó náà nìta àwọn àìtí ìbá ṣe pé ẹ jẹ́ àgbàlagbà ni n bá gbà ìtì yìí. wọ́n tún wà ní létí èmi lóde lérí kírìmù ẹ̀kẹ́ láwọn ṣe tí ojú yín bá fọ́ etí yín náà di ni. ìjọba ní kẹ́ gbé ẹnu yín kẹ́ jòkó sílé torí àìsàn burúkú àìsàn kòrónà yóò lọ ń gbòòrò yìí kẹ́ mọ̀ kó àìsàn ẹ̀ ń rìn káàkiri ẹ̀ ń gọ̀kadà. ilé tẹ̀ fẹ́ dúró sí wọn ìbálẹ̀ dúró lẹ́wọ̀n ẹ̀wọ̀n lẹ́fà. èsì àdúró lẹ́wọ̀n ẹ̀sì àwọn ọmọ rẹ̀ wọn kò mí ìwọ lọ́wọ́ kùlọ̀ ilẹ̀ ẹlẹ́wọ̀n ilẹ̀ ẹlẹ́wọ̀n ilẹ̀ ẹ̀fẹ́ wọlé ní ọ̀nà pé bàbá gbóná ogun burúkú bẹ lọ́wọ́ mi bẹ́ẹ̀ bá múnú bí mi èyí náà ilé òkà. Bámi o pẹ̀lú oògùn àtọ́kù fọ́ ẹsẹ̀ yẹn. Èmi máa ń sá àwàdàmọ̀ tí ẹ̀rọ mi lè mọ̀ lóògùn fà ilé ìyẹn ti àwí ìmọ̀ lọ. Kí n ṣe ìdè wáyé. Ẹ̀wọ̀n lẹ́ lọ. Bàmí pàtó ọ̀kadà ẹ pàtẹ́ ẹ pàtẹ́ ẹ̀wọ̀n kíkiri ìyàwó rí. Mọ̀ pé láti dènà àrùn burúkú coronavirus tó ń bẹ́ ń gbòòrò ó ní ìjọba ṣe kéde pé kẹ́ dúró sílé ìwọ tó ò fẹ́ dúró sílé ṣó mọ̀ pé mọ́túárì ni wàá dúró sílé ìjọba ò sì fẹ́ ká dúró sí mọ́túárì ó ní ìjọba ṣe kéde wípé ká dúró sílé ìwọ tó ò bá wá fẹ́ dúró sílé o ṣó mọ̀ pé kirikiri ń gbósun pí lórí ẹ̀ ẹ̀wọ̀n ló fi ń ṣeré.